àbí ó máa padà pé. Ẹ má gbàgbé nípa wípé eléyìí ó fẹ́ kọ́ wa nípa present tense, continuous tense, àwọn future tense. So àwọn ní èdè Lárúbáwá wọ́n ní àwọn iṣẹ́ tó fi máa specify ìtàn fẹ́ lò fún future tense. Àmọ́ nípìnlẹ̀ tó o bá rí, ó máa ń túmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀. So bó ṣe wá mọ̀, ó wà lọ mọ̀ pẹ̀lú kọ̀rínà ni ó jẹ́ kó wá mọ̀ pé níbí báyìí o, nǹkan tó tú sí nìyí o, wọ́n lò fún tán padà ń sọ ni o, àbí tí wọ́n padà sọ. So wọ́n lò fún tán sí lọ́wọ́lọ́wọ́ àbí tán padà ṣe. So ti yẹn sìn. Ìwé ìsìn náà wá fi sìn sí ní èdè Lárúbáwá, wọ́n fi sìn yẹn specify pé kò tí ì ṣẹlẹ̀, yóò padà ṣẹlẹ̀ ni. Tábà dẹ̀ fi sí náà, ó mọ́ túmọ̀ pé yóò padà ṣẹlẹ̀. Tẹ́ bá ti rí inú ọ̀rọ̀, bó bá ṣe ń bọ̀, yóò ti jẹ́ kó yé wa. Ṣùgbọ́n tá bá fẹ́ treat ń bẹ ni pé